wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, June 23 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò èyí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti bẹ̀ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, gbogbo nǹkan tí ẹ ti tájẹ̀tì lọ́jọ́ tòní pé ẹ fẹ́ ṣe pátápátá lẹ máa rí ṣe láti yanjú lọ́jọ́ tòní. Ọpọlọ yín máa jí pépé, kí ẹ sì máa ràn yín lọ́wọ́ láti mójútó àwọn nǹkan tó dàbí issue èyí tí ẹ ti ń kojú láti jọ́ mẹ́ta láti yanjú rẹ̀ pátápátá. Ó wá dára kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, lọ́jọ́ tòní agbára kankan máa wà fún yín. Àwọn rere á gbà yín ká, ní á ràn yín lọ́wọ́ láti rí dájú pé àwọn kan tó dàbí kùdìẹ̀kudiẹ èyí tó ti ń wáyé láti jọ́ mẹ́ta, gbogbo ẹ̀ lẹ máa yanjú pátápátá. Àwọn kan tó bá tó dàbí challenges èyíkéyìí tí ó bá tún jẹyọ lọ́jọ́ tòní, gbogbo ẹ̀ náà lẹ máa tún kojú, tẹ́tù yanjú, tẹ́tù borí rẹ̀ ní ìrọ̀rùn. Ọjọ́ tòní máa wà very motivated. Ó dára kẹ́ gbájúmọ́ṣẹ́, ó dára kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, bẹ́ẹ̀ sì ni kẹ́ pa àwọn àṣírí ìkọ̀kọ̀ yín mọ́lẹ̀ ní dára pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ kíyèsára pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ tó bá máa wáyé lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe káwọn míì ní kí ẹ fẹ́ ní nǹkan tó jọ mọ́ kéèsì láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní, tàbí kẹ̀ kí àìgbọ́ra ẹni yé kó wáyé láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá ti ń báyàn sọ tó bá ti dàbí ìgbà pé ìfọ̀rọ̀jomi tó wà láàrin ẹ̀yin àti èèyàn ó ti ń dàbí ìgbà pé ó ti ń mọ́wọ́ ìbínú dání, kẹ́wọlẹ̀ calm down dára o. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní tẹ́ bá ṣe bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ sísọ àbí nǹkan tí ẹjọ́ ń fà yẹn ó padà dé nǹkan tó máa wá lágbára díẹ̀ tó máa padà lẹ́yìn. Ọjọ́ tòní kẹ́ kíyèsára, kódà tẹ́ bá lè jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí issue pẹ̀lú èèyàn pátápátá, ọkàn yín á balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní. Lénìí sí ìrètí bá fẹ́ gbé ìgbésẹ̀ tuntun àbí fẹ́ ṣe nǹkan tuntun kan àbí fẹ́ ṣe prayer, ó dára kẹ́ kọjú sí apá ibi tí oòrùn ti ń yọ, ìyẹn ìlà oòrùn, kẹ́ kọjú sí ibẹ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè é tí àbẹ́yẹ tí ó kàn yín. Ó dára kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì máa sọ̀rọ̀ àsọjù láwùjọ pẹ̀lú. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ white rárá, látàrí pé white jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọkàn yín máa balẹ̀, inú yín máa dùn láti inú wá. Ọjọ́ tòní ó dára kẹ́ lọ ọkọ̀ àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́. Kò dára kẹ́ fọkàn sí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń retí pátápátá kó lè wọlé ní ìrọ̀rùn. Kò dára kẹ́ dáadáa sí nǹkan tí wọ́n pè é tàbí èyí tí ó kàn yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kẹ́ ṣe nínú tẹ́lẹ̀ ìmúṣẹ fẹ́nikẹ́ni. Bákan náà kẹ́ enjoy ara yín lénìí, dára kẹ́ gbafẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, inú yín máa dùn á dàbí ìgbà pé kẹ́ la ọkọ̀ àti ìgbà pẹ̀lú ènìyàn kan tó dàbí àgbàlagbà nínú mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kẹ́ la ọkọ̀ àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Lọ́jọ́ tòní yẹn á jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ bá báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, yẹ sì rí dájú pé ẹ sì kí ara yín dáadáa lọ́pọ̀. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe
kí ó dàbí ìgbà pé ọkàn yín máa pòrúurú díẹ̀ lédè tàbí kẹ́ fẹ́ máa kanra bákan bákan. Àwọn èèyàn lè dàbí ìgbà pé wọ́n fẹ́ take advantage bí ẹ ṣe ń ṣe dáadáa sí, bóyá wọ́n fẹ́ mú yín ní múgù díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ wá bẹ̀ ìfẹ́ fọgbọ́n ṣe, ẹ má wà too generous lénìí, ẹ má láwọ́ ju bó ṣe yẹ lọ, ẹ má ṣàánú ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni kí ẹ má tún ya aládàáni kan jẹ ju bó ṣe yẹ lọ náà, kẹ́ mọ bẹ̀ ìfẹ́ fọgbọ́n ṣe láàrin yẹn. Dáadáa tẹ́ bá ṣe lénìí, ó ṣeé ṣe kí àwọn míì nífẹ̀ẹ́ sí púpọ̀, ṣùgbọ́n àwọn míì lè fẹ́ lò láti máa wò pé ṣáàjà máa fọgbọ́n gbà nǹkan lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá sì wá mọ̀, ó ṣeé ṣe kéyìí fẹ́ jẹ́ kí ẹ má wulẹ̀ fẹ́ ṣàánú rárá lọ́jọ́ tòní. Ẹ má dà sọ́wọ́ sí wọn pé sí abẹ́ èyí tí ó kàn yín, ẹ rẹra yín lẹ̀ kẹ́ pàṣípì kọ̀kọ̀ mọ́, bẹ́ẹ̀ sì ni kẹ́ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, inú yín máa dùn, ọpọlọ yín á jí pépé, bẹ́ẹ̀ sì ní lọ́jọ́ tòní gbogbo nǹkan tẹ́ bá ń ṣe á bọ́ sọ́wọ́ rọrùn. Bákan náà ó dára kí ẹ wulẹ̀ gbajúmọ̀ kí nǹkan tẹ́ bá fẹ́ gbajúmọ̀ láàyè iṣẹ́, bẹ́ẹ̀ sì ni kẹ́ wá kíyèsára tó ló ṣeé ṣe kí ẹ ráwọn distraction kọ̀ọ̀kan lọ́jọ́ tòní, kí ẹ sì lè fẹ́ ṣàkóbá fún yín láti má lè fókọ̀sì dáadáa lórí ohun tẹ́ bá fẹ́ ṣe. Ó dára púpọ̀ kẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ fókọ̀sì ní gbogbo ọ̀nà, ẹ fẹ́ gbajúmọ̀ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbajúmọ̀ lọ́jọ́ tòní, kẹ́ gbajúmọ̀ sí ẹ̀kẹ́ lè rọrẹ́ gbámú, kẹ́ free mind yín, kẹ́ wà positive, kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí relationship ẹ̀yin àti olólùfẹ́ yín tàbí ọ̀rẹ́ yín kan tó súnmọ́ yín kó dàbí ìgbà pé ó rí bákan lọ́jọ́ tòní o. Ó dára kí ẹ kíyèsára, kẹ́ jìnnà sí ìbínú pátápátá tàbí àwọn ọ̀rọ̀ àbí nǹkan kan tẹ́ lè ṣe tó lè fẹ́ dá yánpọnyánrin sílẹ̀, kẹ́ kíyèsára lé lórí, ẹ má wulẹ̀ ṣe rárá. Èyí tó ti dára jù ni pé kí ẹ wulẹ̀ wá bí ẹ fẹ́ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá láàrin ẹ̀yin àti irúfẹ́ ẹni yìí, àwọn nǹkan dáadáa, àwọn wà dáadáa tí wọ́n ti wù dáadáa, wọn ní kẹ́ ò mọ́ wọn lára lọ́jọ́ tòní o, kẹ́ má fa iṣu rárá lọ́jọ́ tòní. Ó dára kẹ́ tún padà tún pé wọn kan tó bá ṣe pé ti jọ ní iṣu tẹ́lẹ̀, kẹ́ pè wọ́n lénìí láti gbóhùn wọn, láti sọ fún wọn pé ó da nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ó yá má bínú, àbí lágbájá jájọ parí ẹ̀. Ó dà bó ṣe pé bóyá ẹ̀yin gangan lẹ wà àtìpọ́ọ̀tì àbẹ́yìn kọ́ lẹ wà àtìpọ́ọ̀tì, ẹ wò lè rí dájú pé àlàáfíà gbalẹ̀ láwùjọ yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì yẹ gbọ́dọ̀ rí dájú pé kíyèsára, kí ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó bẹ̀rẹ̀ nǹkan kíkan àti ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀. Ẹ̀yin tẹ́ wá jágbàlagbà náà, ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ kíyèsára pẹ̀lú oúnjẹ tẹ́ máa jẹ àtàwọn nǹkan tẹ́ lò lóògùn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ló bá dọ́ọ̀sì, kẹ́ sì rí dájú pé oúnjẹ tẹ́ jẹ ó wà very healthy lénìí, kẹ́ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí yàn. Kẹ́ gbà àlàáfíà láàyè ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, kí ẹ má ti jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ, bẹ́ẹ̀ sì ni kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ẹ bá ń go through àwọn kùdìẹ̀kudiẹ̀ kan látijọ́ mẹ́ta tàbí tí nǹkan bá ti dàbí gbàgbọ́ le koko, èyí kò padà máa wáyé lọ́jọ́ tòní o. Àwọn nǹkan tó dàbí ìṣòro tí ó ti ń wáyé ní ìgbésí ayé yín, ó ṣeé ṣe kí ẹ láǹfààní àti yanjú rẹ̀ pátápátá lọ́jọ́ tòní láti borí rẹ̀. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe, àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé, wòye sí dáadáa ṣáájú kí ẹ tó gbé. Lọ́jọ́ tòní sì rèé, tẹ́ bá lè mú sùúrù lò, sùúrù yẹn á ràn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń dáwọ́lé. Lénìí kẹ́ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì wà determine pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó dára púpọ̀ kí ẹ gbára lára yín, ẹ má gbára lẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ gbé ní ìgbésẹ̀, ẹ̀yin fúnra lára yín ni kẹ́ ẹ gbé, kẹ́ sì mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé náà, àwọn yín náà ni gbogbo ẹ̀ máa padà wá o. Kẹ́ wá kìtòrí eléyìí, kẹ́ kíyèsára, kẹ́ wòye síbẹ̀ yìí fẹ́ gbé ìgbésẹ̀, ọ̀nà tẹ́ lè gbà ṣe, kẹ́ sì ní ìgbàgbọ́ nínú ohun tó ń sọ sí yín lọ́kàn. Ẹ má wulẹ̀ gbé ìgbésẹ̀ lára ìjẹ́ pé ẹ wòye sí ibi tí ìgbésẹ̀ náà fẹ́ já sí o. Ẹ kíyèsára, ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbọ́ra léèyàn rárá, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ yẹ́lò rárá, látàrí pé yẹ́lò jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ó dára kí ẹ ronú jinlẹ̀ nípa ìrànlọ́wọ́ tí ènìyàn kan tó súnmọ́ yín, bóyá bí ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí,
tí wọ́n ṣe fún yín ó sì ṣe ṣe kí ẹ̀yin náà fẹ́ máa ronú jinlẹ̀ nípa rẹ̀ kẹfẹ́ máa wò pé lágbájá báyìí má ti ṣe báyìí fún mi. Ó dára púpọ̀ kí ẹ pé ẹni bẹ́ẹ̀ kí ẹ ṣàlàyé fún kí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àwọn ìrànlọ́wọ́ tó ti ń ṣe fún yín láti ọjọ́ mẹ́ta kí ẹ sì rí dájú pé ẹ àṣọ wọn pé ẹ̀yin náà ní yàrá mòore jẹ lọ́jọ́ tòní. Ó dára tẹ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún èèyàn kí ẹ ṣèrànlọ́wọ́ fún wọn lọ́jọ́ tòní, ìyẹn á jẹ́ kí ẹ tún rórí gbámú, kódà á ní ẹ̀san rere tí ẹ máa kó látara ṣíṣe ìrànlọ́wọ́ fún ènìyàn lọ́jọ́ tòní. Ẹ wà positive, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, ẹ má ṣe ohun tó lágbára jù mí lọ, ẹ fìfí àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn kẹ́ sì ṣe dáadáa táwọn èèyàn lè pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ẹ máa fẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́. Ìgboyà máa wà fún yín lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó dàbí ìṣòro tí ó ti ń tẹ́tí ń gòsù láti ọjọ́ mẹ́ta ó ṣeé ṣe kí ẹ̀yin yanjú lọ́jọ́ tòní ó lẹ́nu ẹ máa wà determine láti wá solution sí gbogbo nǹkan tó dàbí issue láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí gba bí àlàáfíà àti ìrọ̀rùn fún yín. Kò dára kí ẹ ṣàṣejù lórí ohunkóhun, ṣùgbọ́n ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive kẹfọ́ mú àtòlè tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lé ní pẹ̀lú. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.